kábíyèsí ẹ máa wọlẹ̀ akú ọdún akú ìyèdún lágbára lọ́wọ́ ọlọ́run olódùmarè ànífẹ́ lè ṣàṣemọ àmọ̀sẹ́ ní ọ̀fọ̀ọ̀fọ̀ náà wò kábíyèsí aláyélú ẹ máa wọlẹ̀ bàbá akú ọdún àsìkú ìyèdún lágbára ọlọ́run ànífẹ́ lè ṣàṣemọ. bákan náà. akí bàbá wa olórí ìyèlúwà ẹ bá sọ pé kábíyèsí fún àwọn ẹ bá sọ pé kábíyèsí fún àwọn ẹ bá sọ pé kábíyèsí fún àwọn alẹ́ kan sí ọlọ́ọ̀dá rí wípé mà ọba tí ó fi yẹ bàbá wa gbogbo àyè bàbá wa kábíyèsí sàǹfààní sí tó dàbí boys wọn ò jẹ́ darúgbó wọn ò jẹ́ dàgbà àṣẹ ọwọ́ yín ní òkú lára wọn èṣù béèrè májò láyé lára ọba tó wá gbé kalẹ̀ dáadáa fún ọ padà fi dẹ́rù bá yín má fà ọ́ náà dẹ́rù bá yín má fà yín náà dẹ́rù bá wọn. akí gbogbo wọn aládéládé tí wọ́n fẹ́ dòkú láti ẹ̀wọ̀n bí tọ́jú àti ìta àwọn bí tọ́jú wá ṣùgbọ́n akí gbogbo wọn aládéládé pé akí wọn pé akú ọdún akú ìlú ọlọ́run fi lè ṣàṣe mọ́ gbogbo àwọn olóyè wa ńláńlá ló kúnlẹ̀ yìí bàbá aláàjì wa lè tẹ́ tí a mọ̀ sí asálú ọba àtúwámọ̀ sí sàrúbí àgbé ìsà ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹgbẹ́ èdò gbogbo àwọn máa ń jẹ́ obìnrin tí wọ́n ní ọlọ́run dárí wípé bàbá wa aṣíwájú àbí adáhùn ṣe aṣíwájú àdáhùn ìtáyà custom officer wọ́n rí tẹ́ àti customer tí wọ́n ti táyà wọ́n ṣe ẹ̀fẹ̀ ṣe ní ọlọ́wọ́ àjàgbó ti bàbá aṣí bàbá àdé aláàjì wa sáà lékè akẹ́yìn náà sà ẹ̀kọ́ ọdún ẹ̀kú ìlú ọ̀rẹ́ mi pàtàkì olú ọmọ fàdí olú ọmọ gbogbo ọlọ́ọ̀dà ní pẹ́ ṣùgbọ́n torí pé ìjọba àsìkò bàbá ti sọ pé torí ìjọba àsìkò bóyá bàbá tẹ wà mẹ́ bàbá wa mọ́yèkú bàbá tó tún yòókù sẹ́gbẹ̀ẹ́ wọn gbogbo ẹ̀ bàbá náà dá kí agbọ̀ ọdún ẹ̀kú ìlú wa bàbá wa ẹ̀kọ́ ọdún ẹ̀kú ìlú ọlọ́ọ̀dà aṣọ̀pẹ́ ọlọ́run ní ìfilé iṣẹ́ àṣẹ wọn. ògbó ànábì bí ará àjẹ̀bú. adúpẹ́ fún ọlọ́run alhamdulilayi lọ́dọọdún ni à ń pé a fẹ́ ṣọdún ṣùgbọ́n kò sẹ́dá tó mọ ìgbà àbí àkókò a ti ṣe tọdún ìyá ọlọ́run ò bá anybody ṣe agreement pé next one sure ṣùgbọ́n nígbà tá a wá ní láti àṣàdúrà pé kọ́lọ́run kó ṣọ́ wa kalẹ̀ tó wá ní 2024 ọlọ́run wá gbà bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ 2024 náà àwa wà bí ẹ jẹ́ ká ṣe alhamdulilayi lẹ́yìn tá a ti wá ṣe alhamdulilayi yẹn ká fi opportunity yẹn ká tó fi bẹ ọlọ́run fún ti 2025 wípé kojú wa kó má dín ṣàmì ní ìgbọ́ ẹ̀kọ́ lọ́gbà ni kẹsẹ̀ wa kó má yẹ̀ bàbá wa ta wá ń bá ṣọdún náà wọ́n ní ọdọọdún ní ṣáko ń rúwé tó bá tún dọdún tó ń bọ̀ ká tún bá wọn. wọ́n ní ọdọọdún ní mẹ́rùwà ṣìṣú ń pewé tó bá tún dọdún tó ń bọ̀ ká tún bàbá kápá bàbá lórí àlééfà. wọ́n ní ìta gbangba ni wọ́n ń gbé wí ajílékege. wọ́n sọ bẹ́ẹ̀. ìta gbangba náà náà máa ń fi wí ajílékege sí lọ. wọ́n lójoojú oníṣògùn. wọ́n mọ̀ lè nájà. kòkòrò ara ọ̀tá ọ̀ máa le lámòdì tìṣíwọ̀ kòkòrò ara ọ̀tá ti yá máa le o. ẹ̀yin là á mọ̀ bá àwa náà là á mọ̀ wá o. ìjà Rasulullah. Masha Allah bí kò dára tó dá. ẹ bá pàtẹ́wọ́ fún bàbá wa Asálù ọba Ìjẹ̀bú Ìṣíwọ̀. Thank you very much. We are brave and meaningful. Distinguished son of Ìjẹ̀bú Ìṣíwọ̀ lọ. Yes. Alright, àwọn tí a bá fún ní award. Distinguished of music. Akéwà káàbọ̀ sí ààrẹ wa lẹ́ẹ̀kan sí ìṣègùn ẹ̀kú ìtọ́jú bàbá wa. Ọlọ́run ló dùn ní ọ̀rọ̀ pẹ̀lú yìí.
olúwa wa àmì àmì adájọ́ máa ṣe tó bọ̀ o. Bó ṣe wí ló máa rí, bó ṣe wí ló máa rí. Bó ṣe wí ló máa ìjọ máa dúró fún yín ẹ̀yà máa bá fún yín ẹ̀ máa lọ ẹ̀ máa bọ̀ yín àtúbọ̀ kí ni ìwádìí wọn kọ́ ní sí yín. ẹ máa bá ṣàṣẹ ẹ máa bá ṣàṣẹ àṣẹ kábíyèsí ètò kábíyèsí bí àrùn ti rọ̀ náà nípa ìrànlọ́wọ́ rẹ̀ ìmọ̀ lọ́wọ́ rẹ̀ sì máa bọ̀ bọ̀rọ̀ fún èkéjò. ọ̀pọ̀lọpọ̀ pàtàkì ẹkùn tàbí ìgbéyàwó nígbà ọmọládé olúwa kábíyèsí nàìjíríà pàtàkì ọmọ ọ̀gbìn pọ̀lọ̀kúndé ní àṣọwọ́ ọ̀tún ọmọ ìlérù ọmọ aṣọwọ́lá ọmọ ìwé ètò ìgbò ọmọ aláwùdà kàtà àṣẹṣẹ àmọ́kú ọmọ ọlọ́ ìwà kò kí ìlú ẹṣin àdìgbò ìlú òdìwọ́ kábíyèsí o ìdíbò máa gbọ́ aláìwọ̀ ọmọ ìwò fi pọ̀ nínú aṣọ́nùtòní aṣèkejì ayékọ̀tà aṣèkejì ilé ìwé aláìwọ̀ àwọn òṣèlú ìjọba àmì ìṣọ̀kùn aláìwọ̀ ìjọba òṣèlú ìjọba àmì ìṣọ̀kùn ìjọba àwọn níwò yí ẹ̀mí kan máa tún bọ̀ jẹ́ aláìwọ̀ kọ́kọ́rọ́ fọ́tò alábùkù àgbọ̀dọ̀ ṣe tó tó aláìwọ̀ ọ̀sẹ̀ tó bẹ̀rẹ̀ ṣe àgbọ̀dọ̀ náà bá ẹ̀yẹ kan tó mọ́ láíláí aláìwọ̀ wa
ìpọ̀ ìjọ ìpọ̀ ẹ́ kábíyèsí gba ọdún kan ní o. ẹ̀yin tó ṣe ọdún ìnáwó ẹ̀kú ṣẹ̀ mí o. ẹ̀ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé kábíyèsí. àwa náà rẹ̀ nílẹ̀ àníjálẹ̀ yìí. olórí ẹbí níyìn lọ́dọ̀ wa ẹ̀ nílé èrò ẹ̀yìn kábíyèsí. àníwá ayíǹtì kábíyèsí. àwọn àtọ̀tàjọba lọ́dún tó kọjá olórí ẹbí lọ́ọ́ yẹ kó wálé yìí. ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí wa lẹ́nu ọjọ́ mẹ́ta kò ní lè jẹ́ kó wá. a wò ó pé ẹbí adénádá òṣìṣẹ́ bí tọ́pútọ́ rọ́ṣẹ́ yìí nínú ìṣèwọ̀ ni a ṣe ní pé àkàtàmàpá máa gbó wa kò ní kọ́ ọdún jẹ. ọdún mi lọ́wọ́ mọ̀ ìwà. kábíyèsí ní wọn bá ṣe wáyé ẹ bá máa gbà bẹ́ẹ̀ ni àyíká bálọ́ọ̀lì náà lè pè bálọ́ọ̀lì tó kọ́ àti ìyẹ́lúwà olórí wa ìyẹ́lúwà ìṣíwọ̀ the first lady of Ìjẹ̀bú ìṣíwọ̀ the hostage behind our reverse kábíyèsí. Aláyé kábíyèsí o àṣeyí ṣàgbọ́dún kábíyèsí. Ìjọba
Àjò aya ọkọ pẹ̀lú. Princess ni ó káre. Ẹ̀yin lọ́dọ̀ bọ̀ ń kọ́ nílé lídà. Òkú nígbà náà ń sáré ọmọ. Mo sọ fún ọlá ẹṣin dè. Ìyàwó sí ni ọ́. Àgbáyé àlálùkọ́lẹ̀. Lójoojúmọ́ ayé ni wọ́n máa ṣàdúrà fún ẹ. Pẹ̀lú àìdí Adédèpọ̀ Adébáyé ọkọ̀ Báyìí. Báyìí pẹ̀lú àràbàṣà. Ẹlẹ́dẹ̀ẹ́ta ní ìṣíwọ̀ ọkọ̀ ọ̀la Kristi. Àyà mi lójú àrẹ́lẹ̀ èso ìdílé mi. Bàbá mi ni mo rí ẹ. Ọkọ̀ ní ọlá olórí ọba. Orí mi ni òmùdé o. Bàbá kò tẹ́lẹ̀ wá. Ṣé bí bàbá wà lónìí rẹ̀? Bàbá rí bàbá yọ bàlálà.
àṣeyege ní iṣẹ́ tiwa. Lọ́lá làwọn ṣàfihànṣẹ́. Àti nípa nìkan mi ò tójú àdáwò lọ. Nípa nìkan láwo lórí alábá. Parí ọlọ́bẹ̀ jẹ́. Ọlọ́run ọba lè fi gbẹ́kẹ̀lé lọ́sàn-án lóru lòórọ̀ mi. Ọmọ Kẹ́hìndé bẹ̀bọ̀. Ọjọ́ ṣe Ràmọ́nì ó ṣe. Abẹ́dà ó ṣe. Òun àdúrà lélẹ́yìí. Bá a délé. Ìjọba lójú ìyá ẹ̀. Àṣeyọrí ó ṣe èjì rẹ̀ o. Ọmọ Kẹ́hìndé. Táyé lolú ń kọ́ nílé. Ìyá àgbèjì onídìbò. Promise lady. Lárí ọmọ tó mi. Gbogbo jìrájú ṣe. Nílẹ̀ àfọ̀ ọba pé ọba o, ọba láṣẹ. Tọ̀mí wá nílẹ̀ àfọ̀ ọba pé. Àrà nílẹ̀ àfọ̀ ọba pé. Ọba tó tó ń bí ẹ̀rọ. Àyíké Adédàpọ̀ máa gbóló mìíràn. Nílẹ̀ àfọ̀ ọba pé. Ọlá fi ṣe máa bọ̀ mìíràn. Nílẹ̀ àfọ̀ ọba pé. Lárí sówò. Àti Yẹmí bàbá. Ṣẹ́mà. Àwọn ọlọ́kadà. Adébáyọ̀ máa gbóló mìíràn mú sọ. Ó wá níyà. Àwọn ọmọ ọ̀tọ̀ mi ò lárí sówò. Ẹlòlò kún iyo ẹ̀sọ̀ fún nínú. Àjẹ́bẹ̀jẹ̀ ó sanwó lárí sówò. Ọmọ ẹjẹ́ ṣe ó ti ní bàbá. Àjẹ́bẹ̀jẹ̀. Ẹ̀sọ́ bọ́lá bá pé bọ́lá bá torí ẹ̀ tó fẹ̀ kú ṣiṣẹ́ yá. Kò ní jẹ́ àwọn chicken johnny. Àbúrò tèmi ni o, tó bá ti dọ̀gba ó ti di bàbá. Ẹ̀kúlé àbámọ̀ ló máa ń yá sí o. Ẹ̀kúlé àbámọ̀ ló máa ń yá sí o. Àbúrò ọmọ Kẹ́hìndé bẹ̀bọ̀ orí ó lọ́ba. Àbúrò Táyé lórí ẹlẹ́sìn rẹ̀ orí ó jọba. Àbúrò Áìdí lókun mi orí ó jọba. Ó yá lóde rákùsì o. Àbúrò àlàbàbà rẹ̀ lọ́mì. Àbájọ mi wà bẹ́ẹ̀ o. Ìwọ̀n náà wà lápárò mi kò fi dálá. Ọwọ́ Kẹ́hìndé sanwó ẹ̀ ẹnu mi ò kún ìhò.
jìnnà.